máa message yẹn ṣe wọlé nìyẹn I love you títí láíláí I miss all your part nígbà tí máa wo kíní yẹn nọ́mbà yẹn ẹ̀gbọ́n yẹn bọ́ mo ṣe ń tàdí sí mi ọkàn pé bòde ayọ̀ wá ni níbi tó ti ń fún wọn lóyún wọn yà síra wọn mo wá délé mo wá bí léèrè pé bòde wa tí ó máa ń introduce mi ta ni ó bá ní ex boyfriend òun ni mo ní ẹ tó ń pe lẹ́gbọ̀n tẹ́mi ń dọ̀bálẹ̀ fún ní ex boyfriend ẹ mo ní fọ́tò tó wá ń yà tó ń sẹ́ndì bí tó ti ń fọmọ lọ́yàn sí jẹ́ ẹ tó ọ̀fẹ́. nípa fọ́tò yẹn mi mọ̀ pé mo ṣe ọmú sílẹ̀ nígbà tí mo ti fi hàn pé ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí mi ì fẹ́ mọ́. ẹ jẹ́ gbọ́rọ̀ tọ́jọ́ sọ́nù fọ́ọ̀sì ṣe ká jọ gbọ́rọ̀ yẹn tó rọ́ tí mo mì ní pé àwọn mẹ́sẹ̀ tá à ń sọ ẹ̀ delete torí ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ má lọ rí delete nǹkan tí mo mì nìyẹn o ti understand mo ní kó delete kọ́kọ́ ẹ̀ má lọ check fún ẹnjọ́ kan kọ́ má lọ máa WhatsApp. You know what try láti ohun kan tẹ́ wá ti lọ sùn try láti ríra ó ti yẹ báyìí please ṣe bíbọ̀ yẹn fún mi ẹ try láti ríra kẹjọ ṣe kínní yẹn ṣe you understand. ọ̀rọ̀ ìṣòṣì wà mí. padà play yẹn padà. try láti ohun kan tẹ́ wá ti lọ sùn try láti ríra ó ti yẹ báyìí please ṣe bíbọ̀ yẹn fún mi ẹ try láti ríra kẹjọ ṣe kínní yẹn ṣe you understand. no play yẹn padà. try láti ohun kan tẹ́ wá ti lọ sùn try láti ríra ó ti yẹ báyìí please ṣe bíbọ̀ yẹn fún mi ẹ try láti ríra kẹjọ ṣe kínní yẹn ṣe you understand. má play mi mọ́ wọ́n bọ̀ pọ́sù náà. ó sì ń lọ alájí ẹ ti gbọ́n kankan. èmi ò tí gbọ́ kankan. normal key. Welcome to the channel. Please subscribe. bí kámẹ́rà ṣe láyà àmì lọ́wọ́ láyà sọ yìí ẹ wò àmì láyà yín ẹ̀ rámìlá ni àmì ẹ wá ní àtúnká àtúnkankan ká àti tú eléyìí. àní tú. Ọlọ́run ti tú eléyìí. Ọlọ́run tú Hamzat kọyà àmì ránù láyà yín o ẹ̀yin ṣe wá wọṣọ tó gbókọ rẹ̀ wá ń gbà tẹ́ mọ̀ pé fẹ́ kọ. mi kàn kọ́ sómi òsè wo tó wà mẹ́rin. tẹni tọ́lọ́ ń fẹ́ nu bá ní. ẹ̀rọ àwọn náà fi sọ tán sí i. kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ kó sọ nǹkan tó ń ṣe. ìwọ̀sán tó ìbọ̀lù mẹ́jọ wa sọ̀rọ̀ tẹ́nu. ta ni ó sọ náà èmi méjèèjì báyìí torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ tún dé lálẹ́ yìí o tí wàá sọ. ẹ jẹ́ kó ń sọ. ọ̀dọ̀ ẹ̀yìn ẹ sọ. ẹ̀ka lẹ́sà ìwọ Nàìjíríà Deborah gangan lórúkọ yìí bá tí mo fẹ́ ni mo ti ń jẹ lórúkọ yìí mo ti ń jẹ sí Muslim Amara ti ń jẹ. ó dẹ̀ bá yín kírun. kò tí kírun o. ó dẹ̀ ti gbà fún yín láti máa já mìíràn. bẹ́ẹ̀ni. ẹ kọ́ ọrùn. ọlọ́wọ́ kọ́ wa máa ṣe. ó yẹ tẹ̀síwájú ẹni tó o bá kọ̀ bó ṣe lọ kọ́ ọrùn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní May 12, 2024 ni mo ṣe freedom ìṣògùn filimota ẹlẹ́ra ní nílùú Èkó ní kára ìṣẹ́ rẹ̀ before kó tó di freedom yẹn mo sì fẹ́ ṣe freedom onámúdé ti freedom ẹ̀ sí May 4 mo ní mímí ká mi ò lè ṣe nǹkan méjì papọ̀ tọ́dọ̀ tèmi máa kọ́ sí lẹ́yìn tí máa ṣe tán wọn náà máa ṣe ti tọ́dọ̀ tiẹ̀ kò gbà ó ń bínú before freedom yẹn tó dé mo tàn wá sọ torí àtàsọ lóríṣiríṣi àwọn méjìlá ṣe freedom yẹn lọ́jọ́ yẹn náà la fẹ́ ṣe freedom. ní ọ̀dọ̀ yín nílé ọ̀dọ̀ tí ní. ní ìṣẹ̀lẹ̀ karambẹ̀. ok. ìgbà tí ọmọ sẹ́mi kan jọ mú déètì papọ̀ ni bí àbúrò ló jẹ́ sí mi kò bá mi dá sí kankan gbà tó ṣe pé ó ti ń bínú pé freedom tó ń wò lè bọ́ sí ó ti ń bínú nígbà tí ó lè kó pé kò sẹ́nìtì day before freedom mo ṣe rí tí ó tẹ̀lé àwọn ọmọ mi dé nìyẹn gbà tẹ́mi ò pé anybody kí ló wá ti dé alẹ́ ọjọ́ freedom everything lọ gbà tó ń dín mọ́ mi ò mẹ́ ẹ̀yìn ṣe gbàkàwọ́ kan àwọn ẹ̀sán wa bẹ́ mi pé àfáìsù fún alẹ́ bẹ́ sọ̀rọ̀ tí wọ́n bẹ́ mi ó kó mi lálẹ́jọ́ freedom yẹn tó alihamudulilayi alẹ́jọ́ freedom náà mo kó lọ sí ilé tọ́lọ́ yọ̀ǹda fún mi. wọ́n fọwọ́ gbà ní ìpọ̀. alẹ́jọ́ freedom náà mo kó lọ síbẹ̀. ọmọọṣẹ́ lọ àti ó ti kọ́lé. alihamudulilayi wàlláhi. alẹ́ ọjọ́ freedom ló kó lọ sílé tó kọ́ sílùú Èkó. sílùú Èkó. wow. mo ní kí gbogbo máa lọlé àti ìyá tó bí mi lọ́mọ kí wọ́n máa yìn sóde mi lé pé ibi tá a ti inú káràtà lò yẹn mo fẹ́ túnbẹ̀ sí tó tábà túnbẹ̀ sí torí àwọn tó wà ń bẹ̀ àwọn ọ̀gá wa máa nílò àwọn padà jẹ fáìní yẹn pé ẹni tí wọ́n gbọ́dọ̀ sọ ní gbogbo nǹkan tó bá lò nígbà tá a délé tó ṣe bẹ́ẹ̀ ẹ tó kù fún mọ́ mi níyà wọ́n pè pé wọ́n mọ olóyún olóhùn olóyún wọ́n tún bilé kálukú wọ́n ń pè mí pé olóyún olóhùn olóyún
after tapari freedom ó padà wá sí Ìbàdàn bí mo sì wá dé láyé ìjọ kẹta tí mo dé sí kára báyìí àti bẹ́ẹ̀ ṣe freedom ẹ̀ ti ń palẹ̀ mọ́ kó mọ́ lẹ́mìnà wọ́n sábà mú mi ṣe àwọn ẹlẹ́rìn àwọn láìkí wáìnì gan wọ́n ti ń wáìnì mi pé bàbá bébí mo tún pè fún mo tún pè pé ìjọ olóyún bá ní òun ò lóyún gbà káwọ́ kan after 3 weeks after freedom ló wá pè mí ní tí mo sọ yóò ti rí bẹ́ẹ̀ kí ni tí mo sọ wọ́n kọ́kọ́ dá lójú mi wọ́n kọ́ jí mi ní ìdajì ọjọ́ Sunday kí ni mo sọ ó lóyún ni mi nà so bí wọ́n ń fò mọ́ yẹn ni ó kọ́ ti fóònù mo jí lórí mo ṣe ju àbúrò mi kẹ́tẹ̀ fọmọ lórí tí mo bá ṣeré mo ní àṣẹ sórùn lára tèmi tí mo tiẹ̀ mọ̀ pé ìsórùn lára mi lóyún wọ́n bílẹ̀ pé ta ló lóyún ó kọ́ ti fóònù nígbà tí mo tún wá padà pé ó lé mi náà mo lóyún wọ́n á ṣe sùúrù mo pé mo gbà ọmọ ìmá lòun lóyún náà ìyá mi náà èmi náà nìyẹn gbà oyún ètò ọ̀nì tá a tún rò ọlọ́run tún ní bí ọlọ́run tún ti gbára ti èdè nìyẹn introduction mo ní alọ́pẹ̀ wọn mú introduction àmúwẹ́ ní wàpá bí o lè ṣe méjì papọ̀ mo ṣe introduction lẹ́yìn ìgbà yẹn náà èkó mọ́ náà tún wọlé ní October 20. ẹ tún kó mọ. àtúnṣe kó mọ lọ́jọ́ kó mọ àwọn afa nìka pé ká so igi kó mọ̀ di pé tó ló bá pé ká so igi pé mọ́bí ẹ̀ náà fọwọ́ sí àti Christian wọn fọwọ́ sí bàtán so igi ó wà pẹ̀lú mẹ́mi pé ọmọ alákọ̀ọ́bí pé kàn fi mójútó nìbàdàn tó rékò lè mi ti ṣiṣẹ́ lẹ́yìn ìgbà yẹn ló ń pè mí àwọn tí ń wà sí ẹ̀kọ́ ìgbà kan wọn láyà tó ń fún yàmi gan kọ òun náà kiri ògì náà ká máa kó mọ́ bọ̀ lẹ́kọ̀ọ́ kájọ máa kì í ṣe pé lóṣì kò síbi tó fẹ́ sùn wọ́n tó bá ti lè dá sùn tó èmi lè máa lọlé alẹ́ báyìí màá iná lọ kí n wà tó mo ní supply tó yẹ kí n ṣe mo gbà tán ní kí n dé ìbàlẹ̀ ni ẹsẹ̀ ojoojúmọ́ lè máa lọ táwọn kọ́sùn bá pè mí máa lọ ó ní òun lè dá so kò sí wàhálà kò sí ìgbà tó ní kò sí wàhálà àsìkò sí ọdún gbogbo ẹ̀ ó wà ń lé oúnjẹ wà ń lé everything mo máa ti rà lẹ́ẹ̀kí tó kó tó di pé mo lọ bí iṣẹ́ mo sọ pé ẹ̀ẹ̀mejì mo lè rí lẹ́ẹ̀mejì ní àná ọ̀sẹ̀ o ó wà lọ bẹ́ẹ̀ mo ṣe di last 3 weeks nísìn tí mo máa fóònù bàjẹ́ ní kára ó jábọ́ sínú mi mo ti ń ṣe ẹran online bank dẹ ni mo ń lò online bank ni mo ń lò nígbà tí fóònù bàjẹ́ tí mo wá ní ó yá mi ní fóònù ẹ o kí n mo lọ sí ibi iṣẹ́ ó kọ́kọ́ fún mi ní small phone wà mo ní kó fún mi small phone yẹn pé kò lè ṣe transaction mo ló wá fún mi ní Android phone ẹ̀ Android phone ẹ̀ tó máa fún mi máa wéètì kára báyìí kọ́ọ̀kan wọlé kọ́sùn àìsàn wọn ti ní pé wọ ẹran tí mo fẹ́ rà jẹ́ kí n jẹ́ kó wọn rí kó tún lè fọwọ́dẹ̀ táwọn bá fẹ́ àbóyá àwọn máa rà ẹran tí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn fẹ́ wọ́n ṣáìsì ẹran tí mo bá nílẹ̀ kí n dẹ̀ fi price sí ẹyọ kọ̀ọ̀kan wọ́n á rí pé WhatsApp mi orí fóònù mi ni ó wà wọ́n á rí WhatsApp tó òun ní ọ̀nà WhatsApp mo sáré connect business WhatsApp kí n fi nọ́mbà mi sí kí n lè fi tó ní fẹ́ kí ẹni tí tó wà lórí fóònù tí ẹni kò ń ṣe ti tọ̀dọ̀ tèmi ló yá mi tí mo àwọn àkílẹ̀kẹ̀ báyìí kọ́sùn àkànṣe ń bọ̀ mo fẹ́ tajà ni máa mẹ́sẹ̀jì ẹ̀ ṣe wọlé nìyẹn I love you títí láíláí I miss all your part kàlélẹ̀ iṣẹ́ nígbà tí mo wo kí ni nọ́mbà ẹ̀gbọ́n yẹn bọ́ mo ṣe ń tàdí sí mi ọkàn pé bòde ayọ̀ wá ni níbi tó ti ń fún wọn lóyún wọn yà síra wọn delete fọ́tò yìí o má jẹ́ kí ọkọ ẹ̀ mọ́ o ẹ̀bọ̀ ọkọ bí mo ṣe ní bó ṣe lóyún yẹn ló jẹ́ kó wá sí èkó pé oyún yẹn a máa tì mọ́ lọ́yún a máa tì mọ́ lọ́rùn náà ni oyún yẹn kò sí wàhálà wàá sọ pọ́dọ̀ ẹnìkan ló ń lọ ni kò sí nǹkan tó fẹ́ ṣe náà ẹni tá bá ti sọ náà ló máa ṣe nígbà tí mo wá rí kọ́ọ̀rọ̀ yẹn yí bẹ́ẹ̀ tí mo pé agbára mi pa ọ̀rọ̀ ti kọjú báyìí mo wá délé mo wá bilé pé bọ́dẹ̀ wa tí ó máa introduce mi ta ni ó bá ní ex boyfriend òun ni ẹ tó ń pe lẹ́gbọ̀n tẹ́mi ń dọ̀bálẹ̀ fún ní ex boyfriend ẹ mo ní a jẹ́ pé náà ti so èmi tí mi ò mọ̀ ṣọ́ọ̀bù tí mo tún bá ṣe lọ́wọ́ mo tún sọ pé mo tún ṣe sọ̀rọ̀ géètì báyìí ẹni tó wà ń bàdàn ló tún ní kí n pè pé ẹ̀gbọ́n òun ni pé ó máa bá a ṣe géètì tí ní ẹ̀gbọ́n tẹ́mi ń pè èmo tún lọ forí gbé géètì láti mòwe lọ sí ilé láti ìbàdàn tó gbé wá pé ilé lọ́yẹ wọ́n pè kán fún mi ní 130 bí mo sì ń ṣàròyé pé bí 148 mo wá ṣe ní ọ̀dọ̀ ìbàdàn pé àgbà tó ti lẹ́gbọ̀n òun ni ó ní kí n gbéṣẹ́ fọ́gbọ̀n kan máa ṣe dáadáa ìwọ̀n pé ọkọ ìyàwó mi ni mò ń gbéṣẹ́ fún o. ọpẹlẹ bó ṣe jẹ́ ní alájí o nǹkan sí ọ o nǹkan ṣe mí gidi gan ni ìṣàn kó ebu gan ni. wọn kó ebu tí gbà mú bọ̀ madam ṣẹ́gbọ́n tọkọ yín sọ ẹgbẹ́ ẹnu sí mike ẹ fẹ́ sọ̀rọ̀ ní abẹ́fẹ́ jó ó yà ẹ sọ̀rọ̀ ẹ sọ pé rọ ni jàre. tí mo bá sọ bóyá rọ ní àbótọ́ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ lélẹ̀ ó fẹ́ ṣe freedom èmi náà fẹ́ ṣe freedom torí ọ̀gá wa kò kí n fún wa láàyè
pé bóyá a fẹ́ gbàyànjá àbí anything torí ẹ̀ ló fi jẹ́ kí n mú freedom tèmi pé kí n fi sí 4 so màá lè ráyè òun náà fẹ́ ṣe freedom ó máa lè ráyè bọ̀ nígbà tó di pé kinní tí mo bá pè ó máa jágbe mọ́ mi lórí fóònù pé òun busy so mo dẹ̀ mọ̀ pé iṣẹ́ rẹ̀ ọ̀sán ni torí kò kí n ráyè lọ́sàn àfi alẹ́ bọ̀ tí mo bá pè ó máa lóhùn busy àbí òun ṣe kinní kan òun pẹran lọ òun ṣe kinní torí ẹ̀ a fi jà ní last year ìgbà àwẹ̀ yẹn táwẹ̀ fi bẹ̀rẹ̀ táwẹ̀ fi parí ajá ni so ẹ̀yìn àwẹ̀ yẹn ló ṣe freedom ẹni tó dẹ̀ ń sọ yìí òótọ́ àti fẹ́ra rí but àtìgbà tí mo ti fi hàn pé ẹni tí mo fẹ́ lélẹ̀ so àfẹ́ra mọ́ àkànjọ jẹ́ bíi ẹ̀gbọ́n so mo máa ń tọrọ advice lọ́wọ́ ẹ̀ pé báwo ni everything torí òun náà ti mọ in and out pé kìíní so mo wá bí léèrè mo sọ fún un mo ní ọmọ yìí pé kò pè mí mo pé ó ń jágbe mọ́ mi everything nǹkan kan báyẹn so ó sàní pé kí n má wo tìyẹn wípé kí n lọ pé ṣe bí mo fẹ́ ẹni mo ní yẹn so mọ́mí ẹ̀ náà ìgbà tí mo pe mọ́mí ẹ̀ náà ní àwọn ti lọ sọ́dọ̀ ẹ̀ so ẹni tó jẹ́ bíi mọ́mí ẹ̀ tó ń gbé lọ́dọ̀ wọn ní Èkó àwọn ni mo wá pè so nígbà tí mo pè wọ́n àwọn náà wá sọ fún mi pé mọ́mí rẹ̀ ò tí ì lọ pé kí n lọ síbi bẹ̀ ni mo fi lọ ní òkú ọ̀la so ìgbà tí mo débẹ̀ wọ́n sọ̀rọ̀ mo sọ fún un tóró rẹ̀ mi gan tìta mú mi tọ́ pé mi ì lè jáde mi ì lọ ṣọ́ọ̀bù gan fún odidi oṣù kan mi ì lọ ṣọ́ọ̀bù rárá so ìjọ freedom yẹn alẹ́ ìjọ freedom òun náà bá wa parí ẹ̀. ọmọ yẹn kí ló fẹ́ ó wà ń ké. ó fẹ́ sọ̀kalẹ̀. ó sì sọ̀kalẹ̀. so wọ́n bá wa parí ọ̀rọ̀ yẹn ní alẹ́ ìjọ freedom ẹ̀ a kó lọ sílẹ̀ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ní ọlọ́run tá kí n pè jẹ́ rírọ́ mi ì mọ̀ pé mo lóyún tí tóyún yẹn mi ì mọ̀ tóyún yẹn fi wọ 5 months kódà èmi gan mi mọ̀ torí mi ì tutọ́ mi ì sùn anything ò ṣe mí nǹkan kan ò ṣe mí rárá àti rárá ẹni tó ń sọ yẹn pé ó jẹ́ bí ẹ̀gbọ́n sí mọ́mí ẹ̀ àwọn náà pè mí nígbà tẹ́mi ò mẹ́ni tí mo sọ fún wọn pé mi ì lóyún kò rẹ̀ mí anything ò ṣe mí so mi ì mọ̀ mo dẹ̀ níkùn normal náà níkùn mi so mi ì mọ̀ pé mo lóyún but ìgbà tí mo dé shop tí mo padà sí shop àwọn ará shop tá a jọ ń kọ́ṣẹ́ ni wọ́n á sọ fún mi pé ṣé ẹ rí i pé ẹ ti lóyún mo ní mi ò lóyún kíni so a wá lọ ṣe test. ẹ lọ ṣe test. bẹ́ẹ̀ni so ìgbà tá a lọ ṣe test náà rí i pé mo ti lóyún pé oyún yẹn ti wọ 5 months mo dẹ̀ pé mo sọ fún un ìjọ Sunday yẹn bí mo ṣe pé torí èmi gan mò ń wò pé ní báwo mo ṣe ní tí mi tiẹ̀ mọ̀ anything bí mo ṣe pé tó ní pé mo kọ́ tiẹ̀ yẹn kọ́ kàdí mi tán ni o kọ́ kàdí mi ló tán ó dẹ̀ pè padà mo dẹ̀ sọ fún láì ṣe pé mo lẹ́lòmíì ẹni yẹn gan torí mọ́mì mi wọ́n faramọ́ muslim tó bẹ́ẹ̀ bọ̀ ẹni yẹn ló tún sọ pé nígbà tó jẹ́ pé ọmọ yìí ó nífẹ̀ẹ́ òun náà dẹ̀ tún nífẹ̀ẹ́ pé kán fi àwa méjèèjì sílẹ̀ kí a fẹ́ra wa so tí mo fi ìgbà tí mo lóyún yẹn ó wá mú mi ó mú mi lọ sọ́dọ̀ mọ́mì ẹ̀ pé gbogbo àwọn tó sọ yẹn já sí báyìí gbogbo àwọn tó sọ yẹn òun ló jọra wọn níbo ni ó ti sọ tí ò jọra wọn. ẹ̀rí wà mí báyìí. ò ń bọ̀ níbo ló ti sọ tí ò jọra wọn sóun ló lọ́mọ ni. òun ló lọ́mọ. bóò ló ṣe mọ̀. torí pé òun nìkan náà ni mò ń fẹ́. but ó sọ ohun tó sọ nísìn nípa ọkùnrin tó sọ pé a tì mọ́ ẹ lọ́rùn. no kò rí bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ nígbà tí mo sọ fún wọn pé mo lóyún so ó wá ní pé torí à ń jà nígbà yẹn ó wá ní pé kí n sọ fún un pé kìí ṣe pé títì mọ́ lọ́rùn o òun gan ló ń advice mi pé kí n pè ṣebí pé ṣèbóun ló ní pé ṣèbóun nìkan náà ni mò ń fẹ́ kìí ṣe pa fẹ́ tì sí lọ́rùn. wọ́n ní ó lóun rí lórí fóònù òun bẹ́ẹ̀ pé tì mọ́ lọ́rùn. rárá ẹni yẹn gan tí òun gbà tí ó sì fọ́tò tó wá ń yà tó ń sẹ́ndì ibi tó ti ń fọmọ lọ́yàn sí jẹ́ ẹ̀ tó ọ̀fẹ́. nípa fọ́tò yẹn mi ì mọ̀ pé mo ṣe ọmú sílẹ̀. ọmọ pọ̀ sọ́mú sílẹ̀. bẹ́ẹ̀. kí ni pọ̀ lẹ́yìn. gbogbo wa mi ni Alhaji. Yusuf. mú wa. ó wá mi àti ọ̀rọ̀ tán jọ sọ láti. ọ̀rọ̀ lèmi tiẹ̀ fẹ́ gbọ́ gbogbo ibi tó ti sí nǹkan lẹ́yìn mi fẹ́ wò. ẹ jẹ́ wá ń filẹ̀ gbogbo ẹ̀ ṣé ká connect ẹ̀ ni Alhaji kò lè lọ fà ṣé ń connect ẹ̀ ni. a connect ẹ̀ náà ni
ẹ máa ṣe connection sí nígbà tí mo bẹ ní sọ̀rọ̀ ṣe connection yìí tán dódódó ẹ má ti play kankan ẹ má ti play ṣé ká má play rẹ madam ẹgbẹ́nu sí mic ẹ sọ̀rọ̀ ṣé ká má play rẹ. ẹ má play rẹ bọ́ ẹ lè gbọ́. so faramọ́ ní tó sọ ṣé lóòótọ́ ni gbogbo ohun tó sọ. n tó ń rò kìí ṣe nǹkan tẹ́mi rò lòun rò torí gbogbo nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ mi ì rò kódà mi ì rò rárá pé bẹ́ẹ̀ ni torí ẹni yẹn mo ti mú gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n so nǹkan tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ó ní mo máa ń sọ ọ̀rọ̀ náà ń sọ boyfriend kì í dẹ̀gbọ́n. ìgbọ́rọ̀ yìí o alájí máa bá wa dáa. boyfriend yẹn ó bá ẹ sùn rí ẹjọ́ láti ọjọ́ pọ̀ nígbà kan ó wá dẹ̀gbọ́n rẹ̀. no ìgbà tí mo ti fi hàn pé ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí kò sí àjà pé kinní kankan àjà rárá. ó ṣe náà ti dẹ̀gbọ́n rẹ̀ ojú tó ọmọ ni rí òní pò wọ́n mọ́ ni mọ́ náà anytime tẹ bá feel like ẹ tún ṣe rárá o nígbà tó ẹ pé ó ti ṣe rí tí ò ṣe kankan ó ṣe náà ti dẹ̀gbọ́n. mo ṣe ìrìn àjò ayé mi náà jọ ń sọ fúnra wọn. irọ́ ni yóò ti ní wálé wọ́n máa sọ fún yóò ti máa bá wálé á sọ fún àjọ ń sọ kò sójúmọ́ kankan máa jọ sọ̀rọ̀ ẹ̀ tó pè ní. sáà nípa ìyẹn tó ń sọ yẹn bẹ́ẹ̀ni èmi nìkan mò ń sùn lé àwọn ẹ̀gbọ́n mi náà mo máa ń pè wọ́n bọ̀ normal pé and chat ìgbà wo lẹ́kẹ́ ń wálé o báwo ló ṣe ń wálé o. ẹ wọ́n ti pa wọ́n fẹ́ pa mí sílé mi wọ́n fẹ́ gba ilé mi yàrá kí mo má lè jẹ́jẹ́ mi. tí n bá ṣé wọ́n fẹ́ kí n play ẹ̀ ni. ẹ play ẹ̀ alájí kan gbọ́. ìwọ fẹ́ kán gbọ́. ẹ jẹ́ kán gbọ́ àti nígbà tí ẹ jẹ́ kán gbọ́ ẹ jẹ́ kán gbọ́ tí wọ́n bá gbọ́ ẹ jẹ́ pé mo ṣàbòsí ni. ohun ọ̀fẹ́ kán gbọ́ náà. àìgbọ́ ìṣàbòsí amúsà. tó lé tí wọ́n fẹ́ kán gbọ́. ẹ jẹ́ kán gbọ́ tó bá sì tí bá parọ́ ẹgbẹ́ tí yìnbọn sì tí ó bá lẹ́lẹ́rìí ẹlẹ́rìí ni ilé yìí. sọ fẹ́ máa yẹn. mi ì fẹ́ wọn o. ẹmọlẹ́ mi kọ́ mo lọ́mọ wẹ́n tí mi tó lọ́mọ ògbó báyẹn gan sáà ni o. ta ló lọ́mọ. èmi ò wẹ́n mi kọ́ mo lọ́mọ o. òun ló lọ́mọ. wọ́n fẹ́ tọ́ ọmọ mi lọ́rùn ni o èmi kọ́ mo lọ́mọ alájí o. kódà ìyẹn tiẹ̀ dá mi lójú 100%. ok yòókù yẹn ò dẹ lójú. no pé nípa nǹkan ló lọ́mọ. bọ̀ yẹn ló dẹ lójú náà. no pé ó sọ pé òun ló lọ òun kọ́ lòun lọ́mọ. ti pé bóyá òun fẹ́ nìyẹn ò dẹ lójú bọ̀ tí pọ́ ọmọ ẹ tó lọ́mọ yẹn ó dẹ lójú. mi ì fẹ́ mọ́ nígbà tí mo ti fi hàn pé ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí mi ì fẹ́ mọ́. alájẹ gbọ́rọ̀ tán jọ sọ́nu fọ́ọ̀sì ṣe ká jọ gbọ́rọ̀ yẹn tó rọ́lọ́. pé àwọn mẹ́sẹ̀ tá à ń sọ yẹn delete ẹ̀ torí ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ má lọ rí delete ẹ̀ nǹkan tí mo mí nìyẹn mo ti understand mo ní kó delete ẹ̀ kọ́kọ́ ẹ má lọ check fún ẹjọ́ kan kọ́ má lọ máa WhatsApp ẹ̀. tí mo mí ni pé àwọn mẹ́sẹ̀ tá à ń sọ yẹn delete ẹ̀ torí ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ má lọ rí delete ẹ̀ nǹkan tí mo mí nìyẹn mo ti understand mo ní kó delete ẹ̀ kọ́kọ́ ẹ má lọ check fún ẹjọ́ kan kọ́ má lọ máa WhatsApp ẹ̀. tí mo mí ni pé. kí ni ìwọ àti boyfriend ẹ tẹ́lẹ̀ rí kí ẹ jọ sọ tí ó fi sọ pé kò delete ẹ kọ́kọ́ ẹ má lọ máa WhatsApp ẹjọ́ kan kó má rí kí ni àwọn ọ̀rọ̀ yẹn tó le tí ó tó mọ̀ pé kò gbọ́dọ̀ rí. àwọn ọ̀rọ̀ yẹn náà ni pé normal náà ni. which one is normal. bíi ibo lẹ wà àwọn nǹkan báyìí àti mi tẹ́ mọ̀ mi rántí mọ́ torí àtìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ló ti gba fóònù. but mo ń wò pé tó bá ti pọ̀rọ̀ normal náà ni kò yẹ kó lè jẹ́ pé kọ́kọ́ má rí. ẹ mọ̀ pé ọkùnrin ni so tó bá gbọ́ ó lè má fẹ́ nífẹ̀ẹ́. torí ìgbà tó mọ̀ pé ò ní nífẹ̀ẹ́ kí n lọ wá ṣe nígbà tí wọ́n ti mọ̀ pé ọkọ rẹ ò ní nífẹ̀ẹ́ sí irú ìrìn àjò yẹn you shouldn't have ventured into it kò bá ti ṣe rárá ni. ok ìyẹn ti parí. tí mo mì ní pé àwọn mẹ́sẹ̀ tá à ń sọ ẹ̀ delete ẹ̀. ok fún ẹ̀yin ò tí ì upgrade WhatsApp ti ní àmì ìgbà tí wọ́n upgrade nǹkan tó gbé wá nìyẹn. ẹ̀mejì la máa ń wá lọ́sẹ̀ so nísìnyí tí ṣàdún tẹ̀tí bẹ̀rẹ̀ bí àárín Wednesday àti Sunday but Sunday yẹn kì í jáde so alẹ́ Saturday ni máa ń dé bọ̀ Sunday tó ti ìtafẹ́ mọ̀ wọn wálé iṣẹ́ ọdún ti bẹ̀rẹ̀ so àwa nìkan la ń sanlé. account number yẹn ò correct bí a kẹrin send kò correct rárá. ọmọ kan tí mo sáfẹ́. account number wo lẹ ní ò correct. ẹ jẹ́ kán play mi
ó sọ ìwọ sọ pé account number yẹn ò correct account number yẹn ò correct bóyá kẹ́ ẹ resend ẹ̀ kò correct rárá. Iṣẹ́ wẹ́dà ló ń ṣe so ó travel ó wá àwọn tó bá gbé mọ́tò tó bá gbé rin wá ó wá fẹ́ send owó sí wọn so ó wá ní kí n yá òun lówó wípé kí n bá wọn send sí onímọ́tò yẹn so mo fi sọ pé account number yẹn ò correct pé kò gbórúkọ yẹn wá wọ́n lè máa yẹ̀ wò mí parọ́. ẹgbẹ́ ẹ̀ nìyẹn ó ní iṣẹ́ wẹ́dà ló ń ṣe. bọ́ ó ṣe wá júwe ìrìn àjò ọkọ ẹ̀ tó yẹn wọn ò wálé ìgbà báyìí náà máa ń wálé báyìí àwa nìkan là ń sunlé àwa why. It's not safe for him. It's not even safe for you. Let's say another one. ọmọ kan tí mo sáfẹ́ sọ fún ẹ gbogbo wọn tó bá ń ṣe bẹ́ẹ̀ sátúrà láti máa bá wọn ṣiṣẹ́ kó rí gbogbo gbìyànjú ẹ̀ kò tí ọ̀dà sáà jẹ́ kó rí gbogbo gbìyànjú ẹ̀ pé wọn náà try best ẹ̀ kò tí ọ̀dà sáà báyìí. ìyẹn da ohun ẹ̀kọ́ rí jẹ́ kó o ṣe dáadáa pẹ̀lú ọkọ ẹ̀ ni pé kó rí gbogbo gbìyànjú ẹ̀. asu lẹ́ńtà. asu lẹ́yìn àbí. àfẹ́ ni àwọn ọmọ bá ẹjẹ́ kọ́ máa pilẹ̀ lọ alájí. àbí nǹkan ṣe ọ ni tó ti mọ síláàgì ẹlẹ́ran ló lò. Agenda náà nígbà kò tẹ̀ sẹ́ni lọ́dún tí ò láì kàn ní agenda náà. mi mọ etí mọ́tò máa gbà ọ́ mi mọ etí mọ́tò máa gbà ọ́ mi mọ. ọ̀rọ̀ ẹ̀ kan nìyẹn àbí. títí géètì tó sọ tó ń sọ àbí wọ́n ṣe ti ìyẹn ok ó ní gbàrà ọmọ burúkú ni ó tún wà ń bi iná ó tún communicate ẹ̀ pé àjọ ń dáná náà ni. nígbà tó ń bi mí léèrè pé kí n bá wọn ṣe everything náà mo fi ń sọ fún un. ọ̀sọ́jọ́ kan. kò sí ọjọ́ kankan má jẹ sọ tí kò bá wà lọ́wọ́ ẹ̀. ó yá another one. you know what try láti ohun kan tẹ wá ti lọ sùn try láti ríra ó ti yẹ báyìí please ṣe bíbọ̀ yẹn fún mi ẹ try láti ríra kẹjọ ṣe kínní yẹn ṣé you understand. ọ̀rọ̀ kò sí àmì. padà play yẹn padà. you know what try láti ohun kan tẹ wá ti lọ sùn try láti ríra ó ti yẹ báyìí please ṣe bíbọ̀ yẹn fún mi ẹ try láti ríra kẹjọ ṣe kínní yẹn ṣé you understand. no play yẹn padà. try láti ohun kan tẹ wá ti lọ sùn try láti ríra ó ti yẹ báyìí please ṣe bíbọ̀ yẹn fún mi ẹ try láti ríra kẹjọ ṣe kínní yẹn ṣé you understand. má play mi mọ́ wọ́n bọ̀ pọ́ọ̀sì náà. ó sì ń lọ alájí ẹ ti gbọ́n kankan. èmi ò tí ì gbọ́ kankan. wàláyé a ní sọ kó ewu kó ṣe kó lóko ètò alẹ́ yìí alájí ẹ kàn máa play lọ. ọ̀n kó ebu. kò ṣe kó ni. nọ́mbà kí ló kù báyìí. ẹ̀jẹ̀ kí lè jẹ́ sọ káàkiri máa fọ yín kìdí lórí ẹ̀rẹ́bẹ̀jẹ̀ ká ní point. padà bí tẹ̀kán. ọ̀rọ̀ kò sí àmì. padà bí tẹ̀kán. you know what try láti ohun kan tẹ wá ti lọ sùn try láti ríra ó ti yẹ báyìí please ṣe bíbọ̀ yẹn fún mi ẹ try láti ríra kẹjọ ṣe kínní yẹn ṣé you understand. it's alright go má ti play mi o jẹ́ kí n ṣe iṣẹ́ mi lórí eléyìí o. kí ni ìwọ rò ń pa àǹtí ẹ̀ sọ ṣé ok ṣé n tó le tó ní ìgbọ́ mo fẹ́ gbọ́ náà. ó sì kú bẹ́ẹ̀ tí gbọ́ kankan sáà. èmi ò tún ti gbọ́ nǹkan báyìí ọba mi létí ya ni. ẹ lè wá ó sì ń lọ bàbá. kí ni mi ní ọ̀rọ̀ tí màá yẹn sọ pé kó try láti gbẹ́ pé wà àti ẹjọ́ sùn kẹ́ẹ̀dẹ̀ make sure pé ṣe kinní yẹn what does that implies to you kí ni o rò. ẹ mọ̀ pé duty pàjọ́njà ní alẹ́ ẹjọ́ freedom ẹ̀ ní kinní yẹn ní mẹ́sẹ̀gì yẹn. ní mẹ́sẹ̀gì yẹn pé kó make sure pé ẹjọ́ ṣe nǹkan. bẹ́ẹ̀ni pé kí n má lè ra fún un. pé kó má lè ra fún un kí ni wàá dé tó fi ní kó o ṣe favour yẹn fóun. tó fi ní kí n ṣe favour yẹn fún un. pé kó o ṣe favour yẹn fún òun. mi mọ ìdí tó fi sọ bẹ́ẹ̀. o ṣeun next. ọ̀rọ̀ kò sí àmì máa ṣe nǹkan tó ṣe ìṣòkòrò mo ti gbọ́. ẹ̀jẹ̀ kí lè jẹ́ sọ káàkiri máa fọ yín kìdí lórí ẹ̀rẹ́bẹ̀jẹ̀ ká
Any point. Fẹ́ fọ́ ní kí mi kọ́ ṣẹ̀fẹ̀ máa lọ lé ní ọkọ̀ sáà jókòó sọ́dọ̀ bẹ̀ta tó lójú yẹn kàn rọ́ látàwọn ní aláìojú. Sẹ́wọ̀n nù. Mi lọ Sliverdome nígbà tí lọ Sliverdome àwọn Sulaiman wà ń bẹ. Sliverdome hotel. Àwọn ọ̀rẹ́ dẹ̀mọ̀ tó bá ra nǹkan ojú mi nífẹ̀ẹ́ gbà máa fẹ́ san oṣù ọ̀dọ̀ bẹ̀ta mo wà bọ̀ mo ti fẹ́ kúrò gan báyìí mo ti fẹ́ kúrò báyìí ọ̀dọ̀ bẹ̀ta ni mo wà mo kàn wá jẹran mo dẹ̀ wá mú origin plastic ẹ kálẹ̀ mọ̀ mo dẹ̀ wá mú origin plastic pẹ̀lú. Fóònù mi ti kú nínú ìgbà akọ yín wọ́n sọ̀rọ̀ mú náà dé gan-an ìgbà akọ yín nígbà tí mo dé. Ọmọ kan tó bá ti lọ bá wọ́n ní tí ẹ bá fẹ́ gẹ́gẹ́ mo ṣe máa sọ fẹ́ tí ẹ bá fẹ́ mú ọ̀bọ yẹn á sì bí ọ̀bọ anything tó bá rí kó ṣe nǹkan tí o fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ní wò wá after you understand anything tó bá ti pé wà lọ bá a ṣe rí rẹ́rìn sí i kúnlẹ̀ kò ṣàdúrà má bínú ọkọ mi kò tí ọ̀dà tó mọ̀ ọmọ tí obìnrin náà lè tí obìnrin fún wàá kúnlẹ̀ wàá bẹ̀ wàá ṣe gbogbo ẹ̀ tó bá tún fún oníṣẹ́ yẹn inú rẹ̀ yóò tún dùn ó yẹ kó tí ọ̀dà stand now ó yẹ kó mọ̀ kí mi lè fún ẹ lófo dẹ́bi please because ìdùnnú mi ni tó bá dẹ̀ rí béèrè dé sí ìdùnnú tèmi náà ni jọ ọmọ fọlọ́ọ̀mù o gbọ́dọ̀ tí sùn o gbọ́dọ̀. kò sí tó bá dínú kó lè bá àríbi ilé sẹ́rù ká ló fi sọ yín gbọ́ kí ló ti dùnnú rẹ̀ jẹ́ dùnnú rẹ̀. tí dùnnú tiẹ̀ fi jẹ́ dùnnú. tí dùnnú tiẹ̀ náà jẹ́ tiẹ̀. Rárá o ìdùnnú normal kí o dẹ̀ ìwọ àti normal wọ́n jọ ràn yín pọ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ títí pé a ti fẹ́ ra rí a dẹ̀ ti di ọ̀rẹ́ so anything tó bá ń lọ àjọ máa ń sọ fúnra wa ni so. ok. Ọkọ mi alpha mo rí nǹkan tó póòsì ọlámọ̀ní sátọ̀dẹ̀ ọlámọ̀ní alpha sáfẹ́ tẹ ibẹ̀ ni orí wo ti rí tó ti pé ìgbà ṣé díje ló fẹ́ pè ní àbí bẹ́tẹ̀ orí mo rí dẹ́ póòsì ẹ̀rọ sọ fáwọn àbúrò ní tí ká tẹ ibẹ̀ ó dà pé Ìjẹ̀bú Òde mọ̀ ni irọ́ àtẹ̀bẹ̀ mọ́ o àtẹ̀bẹ̀ mọ́ ẹ mọ nǹkan mi tún bọ̀. padà bí kò play nísìn. Ọkọ mi alpha mo rí nǹkan tó póòsì ọlámọ̀ní sátọ̀dẹ̀ ọlámọ̀ní alpha sáfẹ́ tẹ ibẹ̀ ni ó tó orí wo ti rí tó. ó tó wọ́n kí ni kọ́ lẹ́rìn. ọlọ́mọdé àsopọ̀ alájí. ṣé wọ́n kọ́ ló post nǹkan tó lóun rí. ọkọ náà ni ẹjẹ tó jọ ń sọ̀rọ̀ mi àti ẹ̀kọ́ la jọ ń sọ̀rọ̀ àti ọwọ́ ìnáwó jọ ń sọ̀rọ̀. wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. kí ni ẹ. ntọ́ gbọ́ sọ̀rọ̀ sí yùn. gbogbo ìgbà yẹn mi tí lọ kò tí ì ṣe freedom so tí n bá wo déètì yẹn gan bóyá last year àbí yọpa last year ní gbogbo yẹn. ẹni ọkọ mi borí kan tó ṣé kí ni ẹ mọ ní déètì. orí fóònù tiẹ̀ ló wà tí máa gbọ́n whatsapp ẹ̀ máa kọ́ ní tí máa ẹ máa sọ lọ ṣèbí yóò tún parọ́ yẹn ẹ tún wò mí. but bí oṣù wo nìyẹn. mi rántí. bí ìgbà wo ni wà á tiẹ̀ fẹ́ra last. ó ti pẹ́. ọtọ́dún mélòó. n ta fi fẹ́ràn ojú bóyá 1.5 years. ìgbà wo ni 1.5 years yẹn wá parí. bóyá 2023 ṣá. ṣé mẹ́sẹ̀gì 2022 ni. rárá. 2023 ni. ó dàbẹ̀ sí stroke 2024. stroke 2024. ẹ pílẹ̀ ní alájẹ ẹ má jẹ́ kó ròyìn lẹ́jọ́. kò sí ní ròmí lẹ́jọ́. ẹ jẹ́ kó tún wo kẹ́ ẹ mọ̀ bá ti ń gbé yín lọ. ṣé mi tún jù yẹn lọ ni. ẹ kó gbé yín lọ fún ó sì ń lọ. ọkọ mi. ó sì ń lọ alájí ó sì ń lọ. ọkọ mi. alájí ó sì ń lọ. tó wàá play mi. ẹ tó ṣẹlẹ̀ tó sáré ṣe káì lákàntẹ̀ bí wọ́n ṣe káì lákàntẹ̀ báyìí máa ṣe papọ̀ fẹ́ báyìí máa bẹ́ẹ̀ ṣe papọ̀ ìwé tó lọ lánàá ṣe káì lákàntẹ̀ kò cyber cap làwọn tí ò tí ì jáde káì ṣe káì lákàntẹ̀ báyìí kò cyber cap so ti yẹ báyìí káì tìmọ̀ níta lọ wàá jẹ́ tó gbé ni wàá nígbà tó wá sọ́dọ̀ last yẹn tó o mọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí gbà tó lọ́jọ́ méjì tó ń lọ ó ti yẹ ó yá sáyé recharge lákàntẹ̀ kò cyber cap báyìí kò gbọ́dọ̀ lọ fún ara ó ti yẹ báyìí àwọn náà ti ń bọ̀ ó yá sáyé lákàntẹ̀. èwo ni cap. wọ́n ní kó bá káàpù pé wọ́n ti lóyún pé kó máa pọ́n ti lóyún olóhùn ọ̀pọ̀ pé ó ti lóyún pé kó sẹ́yìn bébí káàpù pé kó sáyé bá mi sọ̀rọ̀ láwọn kí n tó dìde òun ló pè láwọn pé kó sáyé jí kó sì jí mi lórí bẹ́ẹ̀dì kó sọ fún pé òun ti lóyún.
pé kó wá sọ pé ìgbà tá à ń jọ ríra láti wípé òun ọmọ pé òun ti lóyún ni. bẹ́ẹ̀ ni iná ni òun náà ló ń sọ gbọ́ fún. ó yà sọ̀rọ̀ sí mi. ìgbà tí mo lóyún tí mo lọ ṣe test yẹn àwọn náà mo sọ fún pé mo ti lóyún o bọ̀ ìgbà tí mo pè tí mo kọ́kọ́ pè tí mo sọ fún un ó ní pé òun máa pè mí padà so táìmù yẹn tí mò ń pè ó ń kọ́ ti kọ́. sóhun bẹ́ẹ̀ ni ló fi wá pé tibí. so wá ní pé torí mo ìgbà tí. ó wá ní normal kò gbọ́dọ̀ máa lọ fà kó tètè káàpẹ̀ bẹ́ẹ̀ tètè bá mi káàpẹ̀. no kò mí nẹ̀ báyẹn èmi náà dẹ̀ mí nẹ̀ báyẹn. àwa náà mọ̀ bó ṣe mí nẹ̀ tó sọ làwa ń sọ tètè bá mi káàpẹ̀ bẹ́ẹ̀. pé kí n bá sọ̀rọ̀ ló ń sọ. kó tètè bóun bá sọ̀rọ̀. rárá o. tètè bá mi káàpẹ̀ bẹ́ẹ̀ yẹn ló sọ kó káàpẹ̀ kíákíá kò gbọ́dọ̀ lọ fà ó sọ rárá o. tó sọ ok rárá ok another one. ẹ mọ nǹkan ẹ ń sọ pé kí n bá yín ṣe káàdì ní àbí dátà sórí nọ́mbà o sórí láì wo olóòlù ẹ̀sán kankan. tí mò ń tọ́ láti sọ fẹ́ pé ìgbà tó ní kó káàdì ẹ tán àní kó ra káàdì sórí síìmù ẹ kẹjọ sọ̀rọ̀ tẹ̀rọ yìí tẹ̀ máa yanjú ọ̀rọ̀ yẹn sí pẹ̀tẹ́ mi tọ́ láti sọ fẹ́ lọ orí fóònù tẹ̀ ni mo ní kó ra káàdì sí so ìbí ti wà ní mọ́tò mi tí ń padà bọ̀ tí wọ́n ti dé bàdàn báyẹn wàá sẹ́ni owó tó bá náà wàá sẹ́ni sí ọ̀gá tí mo tọ́ láti sọ fẹ́ lọ. lóò sọ pé mo máa pè má padà ni mo tẹ̀sí ìrètí ọ̀bọ̀lá tó bá di bíi 90 yẹn bá rí pé wọ́n ń pe àwọn mọ́mí àbí mọ́mí tó sọ pé mo ti lóyún àbáwọn ọ̀rẹ́ ẹ̀ ń sọ fún wọn so tó bá ṣe díẹ̀ sí tí mi bá rí pé. ìwọ náà wá coach wàá stand on a say àjàdí bá sọ the last nǹkan tí ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ wọ́n pé òkè ń lọ sọ́dọ̀ ẹ̀ lómi nǹkan tí wọ́n náà máa sọ nìyẹn gbogbo tó bí ẹ́ pìtà lónìí yẹn àwa ní sórí ẹ̀pọ̀ lẹ́lò ní ìwọ̀n kíní kọ̀ọ̀kan pé alágbà àti wá sọ́dọ̀ láti náà ní pé òun ẹ̀rọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé òrùkú bó ṣe máa ń wá yẹn ẹ pé máa ń ṣe bákàràkà bó ṣe lórí máa ṣe orí ẹ̀ ló máa stand lè wọ́n. sọ́sà ti bẹ̀rẹ̀ tán. wáì tí o lè ra káàdì kó o pè wọ́n ní kó o ra káàdì kó o pè. ó lọ fà ó yára another one pàápàá kọ́mọ play simultaneously lójú ẹ bá tó. ṣé òjò wá pa bẹ́ẹ̀dì ní sójú wọlé àbọ̀ padà wọlé. owó ṣáà ní every time owó ọgọrẹ ṣú mi o. wọ́n ti gbé wá fi bẹ̀ báyà kó owó sẹ́tì. owó kí ló ń gbà lọ́wọ́. torí nǹkan tí wá sá. wọ́n lọ. mi ti upgrade tábà bẹ́ẹ̀ tí tó ti understand báyìí so to investing náà nìyẹn investing nìyẹn kí ni tí mo lọ bẹ lẹ́sàn-án mi understand ọbẹ̀ lẹ́sàn-án mi ti bá wo wàá 5 minutes náà ni wàá 5 minutes láti lọ náà ni ó ṣàlọ. èmi lọ jẹjà o èmi gan ti ń pe nọ́mbà ẹ̀ tí ò lọ mi ò bá wá bẹ̀ yẹn bọ̀. ó tó torí mo ní nǹkan mìíràn láti ṣe. òun ló lọ́mọ àbí. no ilé ìlú ọlọmọ. bẹ́ẹ̀ kí ló tó wàá fẹ́ gbọ́ ọmọ. èmi kò dá mi lójú pé mo lọ mọ àwọn méjìlá ń jà sọ báyìí bó ń sẹ́ǹdì ogun oyún sí mi ló ń sẹ́ǹdẹ̀ sí bọ́bọ́ yẹn náà. ó ń sẹ́ǹdì. ogun nígbà tó wà lóyún tó ń sẹ́ǹdẹ̀ sí mi ló ń sẹ́ǹdẹ̀ sí bọ́bọ́ yẹn náà àwọn méjìlá jọ ń sanwó ogun ọyàn ọmọ tó bá dẹ̀ dọ̀la tó bá gbé mi. kò rí bẹ́ẹ̀ o. wọ́n lọ. nígbà tó mọ̀ pé tí bọ́bọ́ yẹn ti níyàwó mi bá. bẹ́ẹ̀ ni ó ti bímọ méjì. chemist dẹ̀ níyàwó ẹ̀ mo fi sẹ́ǹdì oògùn yẹn sí bóyá ìyàwó ẹ̀ ni. nítorí ọ̀fẹ́ fẹ́ ilé nìyẹn torí pé yẹn ti bímọ méjì ó ti níyàwó mi. no. ìgbà tó ń fẹ́ ńgbà yẹn náà ó ti níyàwó àbí. mi ò mọ̀ pé ó ti níyàwó. létà ló wá padà mọ̀. bẹ́ẹ̀ni. n tó gbé ọdọ́dún ilé mi. ara. adití tó ń gbọ́ kínní ìmọ̀ pé ó lọ́ọ̀fù bọ̀bọ̀ yẹn afọ́jú tó ń gbọ́ kínní ìmọ̀ pé tó rí tá a ṣe ọmọ pé ó lọ́ọ̀fù bọ̀bọ̀ yẹn gan tó bá ti wá lọ́ọ̀fù ẹ̀xẹ̀ tó lọ́ọ̀fù past ẹ̀ ju present lọ present yẹn wà nínú danger ó wà nínú danger in fact ìwọ ló gbẹ́jọ́ wá bí náà. bẹ́ẹ̀ni. kí ló fẹ́. ihun tá a fi gbẹ́jọ́ wá bí báyìí ni pé tán pe family ẹ̀ àti family torí ìjọ tí ó mú fóònù mi lọ
kò béèrè lọ́wọ́ mi, mi gangan ni mo fún ní fóònù pé kó gbà. So alẹ́ ẹjọ́ tó dé ó kó àwọn ọ̀rẹ́ èdè àti àwọn tó ń bá ṣiṣẹ́ tán bá ń ṣe nǹkan bíi bòmí, ó kó gbogbo wọn dé. Mo sáwọn pé kí ló ṣẹlẹ̀ ìgbà tí gbogbo nǹkan tó ń rò yẹn ní kò ṣe bó ṣe rí nìyẹn. So nígbà tó di alẹ́ wọ́n gbé MP síwájú, wọ́n bẹ̀rẹ̀ sí ní play rẹ̀, wọ́n ń ṣe everything. Àárọ̀ ọjọ́ kejì ló sọ pé kí máa lọ, ló gbẹ́rù mi síta ní ìdájí. Kí ni wọ́n fẹ́? Èmi ò fẹ́ nǹkan kan ò torí bí mo ṣe ń pòwe iná mi kínkínní létí àwọn gbègbè tí ojú bá kún bẹ̀ so kó kálukú máa lọ́nlẹ̀ bọ̀ tí tọmọ tó sọ pé òun fẹ́ yẹn kó lọ ṣe DNA test kó lè rí pé òun lòun lọ́mọ. Ṣé torí tọmọ yẹn ló fi wá báyìí? No, kìí ṣe pé nípa ìta fi wá ni pé kán bá wa yanjú ẹ̀ pé náà bá tiẹ̀ wá fẹ́ra wọn mọ́ pé ọmọ ń kọ́. tó nísìnyí òun ní òun ò fẹ́ mọ́ ìwọ náà sọ pé kákan yanjú ẹ̀ ní kì í ṣe pé kẹ́ ẹ fẹ́ra yín. kán kálukú mọ̀ lọ́nlẹ̀. bọ̀tọ̀ ọmọ ló fẹ́ ká yanjú kó máa take care ọmọ. tó sọ pé nǹkan lòun lọ́mọ ń ló dẹ̀ lọ́mọ. ó gbà pé òun ló lọ́mọ. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí ìwòye tèmi àti gbogbo ọmọ Nàìjíríà wọ́n mọ̀ sọ pé DNA test DNA test DNA test a ní sí DNA test ọmọ yìí nítorí pé òun parọ́ fún mi. lọ́nà ó ṣeun tó bá jẹ́ pé òun gan ló ní ọmọ yìí tó sì jábúrò mi kò gbọ́dọ̀ gba ọmọ òun kí DNA test kígbe pé 100% ní o kìí ṣe 99.9 gan kí ni gbárù ọmọ òun a jẹ́ pé ntọ́lọ́ ló ọ̀dà tọ́ láyé rẹ̀ nùkọ́ lọ́mọ dàtọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ béèyàn ṣe bá ọkùnrin dì ní tó fi sára yí ara rẹ̀ báyìí ọkùnrin tó fẹ́ mọ́ ló wá prioritize ọ̀rọ̀ ayé rẹ̀ tó yẹn kódà ju tọkọ rẹ̀ lọ ìgbàgbọ́ tiwa ni pé tó bá dàpà jó nǹkan ló lọ mọ́ a jẹ́ pé máa yẹn bẹ́ẹ̀ sùn lásìkò kan náà tó náà bẹ́ẹ̀ sùn lọ ọkàn jẹ́ tó ní kì í ṣe pé òun ló lọ mọ́ báwọn kì í ṣe pé òun nìkan ló ń bá ẹ sùn ìwọ gan òṣù ọ ọkùnrin gan òṣù ọ bọ̀ kí là á ti gbọ́ lọkùnrin yẹn fi bent on you pé dandan kó o gbọ́mọ kó o gbé oyún fún un gbogbo ohun tó ń sọ yìí bẹ́ẹ̀ dandan ni ìgbà tí ń play rẹ̀ tá à ń bí ọ léèrè gbogbo ohun tó dáhùn yóò dà ọ àlè jẹ́ ẹ̀gbọ́n rẹ ni kí wọ́n jábúrò rẹ̀ kóbìnrin kan wá wúrú wà tó wù í sí kọ́ wa ní ẹ̀gbọ́n mi ẹ̀ gbọ́mọ ni o irú DNA tí DNA rí ó gbé jáde ọ̀dọ́rú ọmọ ń tọ́ ni ọkọ̀ọ̀kọ́ máa da tọ́ná tó bá dọjọ́ ọ̀la o mo wá lè wo tọmọ o kí wá pé mo fọmọ yìí nìkan báyìí kódà kí DNA lèmi mo ní torí pé ọmọ yẹn gan ọmọ ìbànújẹ́ ni fóun kì í sọ ọmọ ìdùnnú torí gbogbo ìgbà ni ọmọ rántí gbogbo ntọ́gbọ́ yìí kó náà lọ fẹ́yàwó kó bímọ kọ́ lọ́n fún níyàwó ètí ó jẹ́ pé ìyàwó rẹ̀ ni tí kì í ṣe pé wọ́n bá a fẹ́ tọkàn pé ìyàwó tí kì í ṣe pọ́kùnrin kan lọ́wọ́ àbí kan tó ń describe bí ó ṣe lo ayé ẹ̀ tí ń sọgbà tí ó lọ súnmọ́ ọkọ rẹ̀ tí ń sọgbà tí ọkọ rẹ̀ ó bá sùn tí ń sọ pé kọ́ lọ́gbọ́n tí ó lò fọ́kọ rẹ̀ this man is a moving corpse àwọn tó pè ní moving corpse ni tó ti kú ṣùgbọ́n tó wà láàyè tí ẹlẹ́dàá ìyá rẹ̀ ló yọ ìbá kan kù tú ẹni torí pé tí màá yẹn bá fẹ́ pa náà yóò ṣe ran ọ̀nà nù ẹ ti wọnú ara yín jù pẹ̀lẹ́ tó olóòfẹ́ mọ́ tí yóò sì fámìlì ẹ òun ní fámìlì kankan ni tí o wáyé tó rí fámìlì ẹ kankan fọ̀rọ̀ lọ ju x ẹ lọ ọ̀lẹ́gbọ̀n ọkùnrin ọ̀lẹ́gbọ̀n obìnrin òní ìyá ọ̀làbúrò wọ́n wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ láyé ẹ wá pera yín bíi tó rísì tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé ibi tó wà yẹn òun lọ́rùn ọlọ́bẹ ilé rẹ̀ tó wà òní olórùn ọlọ́bẹ tí ò bá wá consented tí ò bá ebi apadà rí pé ogan ní sọ fún ẹ pé mọ̀ ṣe báyìí tí ò bá ní kó o lọ sílé rẹ̀ gangan nígbà tó padà lọ ẹni you will not go òní lọ ó ló encourage ẹ pé kó o lọ ìgbà tó tún débẹ̀ gbogbo bó ṣe ń ṣe ló tún sọ fún àjọ ń dáná ni ọmọ kó sọ pé ẹ téèyàn ọba tà gan béèyàn bíbọ́lá àbọ̀ ó tún sọ fún ọ pé kó o lè tẹ obìnrin fọ́kọ rẹ̀ ọmọ tó pè létí obìnrin ni
ìtàn pé létí obìnrin rẹ o oògùn tí máa mọ́kùnrin ya wèrè ètí obìnrin ni oògùn tí máa fọ́kùnrin lójú ètí obìnrin ni oògùn tí máa pa abẹ́ ọkùnrin ètí obìnrin ni oògùn tí máa yọ ọkùnrin lárọ ètí obìnrin ni oògùn tí máa pa ọkùnrin pátápátá ètí obìnrin ni gbogbo aburú tó bá lè ṣẹlẹ̀ sọ́kùnrin náà ń pè létí obìnrin tí ó fi ṣe nǹkan tí kì í ṣe wíṣẹ̀ ẹ̀tàn ìsúnidébèbè ikú náà ń pè létí obìnrin níta bá ní kóbìnrin ètò obìnrin bá ń lo ètè fọkùnrin lọ́wọ́ ó ń tàn ó ń parọ́ fún ó ń gà ó ń tì í ó ń fi ẹ̀yìn ọwọ́ hàn náà ń pè létè ẹ̀yìn ọwọ́ ó fi ń hàn ó dẹ̀ ń pè lójú ọwọ́ iná ń pè létè ẹsẹ̀ wo nìyá àti ẹ̀wá àṣẹ tó fi fẹ́ kó sunkún rẹ̀. mi ò rókù sí o. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ń pa ọkọ wọn fẹ́ pa ó fẹ́ pa náà but àṣìṣe ìrìn àjò tó o ti rìn o ní ọ̀pá tí ò bá ṣọ́ra kò tí ì bẹ̀rẹ̀. báwo ló ṣe fi báyìí. I'm feel better sir. bẹ́ẹ̀ni sí mike so ti rẹ́ lómi tó fẹ́. ọlọ́run ṣe. kò double date tẹ́lẹ̀ ni. nígbà tí a ti mi bá ti mọ mi tí mo lè mú o mo kàn já àwọn yòókù dànù nígbà tí a ti pa ẹni tó kéde bá wọn jẹ́ àlùmọ́ lọ́wọ́ ni àwọn kó ló já mọ́ lọ́wọ́ ni ọlọ́run ṣe mi sà. wow ọlọ́run ṣe mi ṣùgbọ́n tó ti fẹ́ yẹn ò ní ẹnì kankan ẹbí wọn náà ní x wọn náà sì máa tọ́jú àwọn x tẹ. afa lè mi. ooo afa Yusuf inshallah tó wáyé káfa olùgbàdé rẹ. iná àdọ́ta ni ọlọ́mọ rí mi. ga o. àdánwò lọ ni. sorry àdánwò kọ́ àdánwò kọ́ oríire ni o. oore ni ibi ẹlẹ́wàdé yìí náà oore ni àwọn ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré àgán mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ̀hún ní ilé wa. oore ni tó o bá ti kú ńkọ́ gbogbo ohun tó rí a máa jẹ́ pé o fẹ́ sọ ló fi gba fóònù ẹ̀ ni ṣé bó fẹ́ lo fóònù ẹ̀ fún nǹkan kan ni gbogbo ohun tó wọlé ńgbà tí fóònù wà lọ́wọ́ rẹ̀ tí ò bá wọlé ńkọ́ tí wọ́n fi hàn ẹ́ lé mọ̀ táburú fi sọ olódì rẹ̀ wàláhì oore ni gbígbà àdúrà nífa ṣé tí èèyàn bá ń lonú kan ẹni tí èèyàn bá dòwò pọ̀ tí ò bá lonú kan ọlọ́run mọ bó ṣe máa ń tó àṣírí bẹ́ẹ̀ ni obìnrin yóò ṣe dáadáa wàláhì kò ṣe dáadáa wàláhì mi mọ tí mo lè sọ fún ẹ kó ṣe fún torí no ṣe fún báńkọ lóore ni pé bóyá kó tọ́jú ọmọ bóyá kó tọ́jú òun náà bóyá kó ṣe mo ti fira mi sípò rẹ bóun ní ti a sọ pé kó tọ́jú ọmọ irú ọmọ gan kéèyàn sùọ pé èèyàn lèèyàn bí àfi téèyàn bá kàn wo ẹ̀jẹ̀ ọ̀run sọmọ pé innocent lọmọ yẹn kò dá nǹkan kan mọ̀ wàláì àdẹ lè sọ ọgbọ́n àmọ́ ìyanu àṣeyèrè o ẹ̀kọ́ funfun a sì máa tinú kòkò dúdú jáde tábàlà wo ìwà rẹ̀ aburú tó ṣe ó pọ̀ gan o wàláì ó jẹ́ ní bèbè kú gan àánú ọlọ́run ló jẹ́ o ṣùgbọ́n tábàlà wo ìwà rẹ̀ irú àwọn ọmọ tí wọ́n bá rìn kọlọkọlọ wáyé báyìí gbà míì wọ́n mọ̀ máa ní ń ṣe wàláì wọ́n máa ní ń ṣe tó bá jẹ́ pé a padà ṣe DNA test tari pé wọ́n ló ní má gbọ́ ọmọ náà sàkátà rẹ̀ má gba ìyá rẹ̀ sàkátà rẹ̀ ṣùgbọ́n má tọ́jú ẹ̀ mọ́ bí ó wà ó ti yẹ má tọ́jú ẹ̀ mọ́ bí ó wà tó bá ti wá rí pé ó ti sọ ẹrù kábì kan ó wá lè gbọ́ ọmọ ńgbà náà kó má tọ́jú ẹ̀ sọ́dọ̀ rẹ̀ má fa nǹkan tí obìnrin ó fi sọ pé òun fẹ́ wádọ̀ rẹ̀ ni mo fi ní ọmọ gbọ́ ọmọ ọ̀gbìn tọ́mọ ẹ̀ bá wà lọ́dọ̀ rẹ̀ yóò ní right láti wá bó ń fẹ́ wá wọ ọmọ òun bọ̀ tó bá ti wá sọ ẹrù kábì kan bóyá ẹ̀gbọ́n rẹ̀ ti padà fẹ́ kí ló kọ ẹ̀gbọ́n gan. ayọ̀ ló máa kọ orúkọ ẹ̀. ẹ morúkọ ẹ̀ délẹ̀. olómọ orúkọ ẹ̀ ọkọ ẹ̀ ni ó mọ orúkọ ẹ̀ tán. ọkọ ẹ̀kọ́ ẹ̀gbọ́n rẹ̀ ni. kí ló orúkọ ẹ̀ jàre. mi mọ orúkọ mi. lẹ́yìn ayọ̀. Samson. ayọ̀ kí ni. Samson ló ń jẹ́. ayọ̀ Samson. Samson Adeleke àbí. Samson Adeleke ọyà dákọ kan tí èso kọ rẹ̀. no. ìwọ tó lè dínà tó ń gbọ́ létí ara rẹ̀ ló fún mi yàrá ìyá múlẹ̀ ni ó bó ṣe sáré sọ fún mi ó mú kọ rẹ̀ ìwọ tó ń transfer owó sí tó ń gbó kọ jáde. kì í ṣòun mò ń transfer owó sí. sẹ́lòmíì tún ni. àwọn ọmọọṣẹ́ rẹ̀ ni mò ń transfer owó sí. o jẹ́ tó ti close pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀ ọmọọṣẹ́ ọkọ rẹ̀. sọ́gbọ́ bí tí mo fẹ́ lọ́rùn
ó ní àmójúkúrò láàmọ̀ sí fúnra wa. ọmọ yẹn whatever you can do tàbá ti find out pé ọmọ rẹ do it, but in all honesty lady yóò ṣe dáadáa. nítorí wàá bà mí inú jẹ́ jù nípa ọ̀rọ̀ ẹ̀ lálẹ́ ni pé bó o lè yín ó ṣe dé ilé ikú tí ò ní jẹ́ wárùn. Oríyọmí gbọ́ gbogbo nǹkan báyìí ó sì mọ̀ mí, ìwọ ló sì gbọ́rọ̀ wá, ó sì mọ irú èèyàn tí mo jẹ́. kí ló wà nù kó jẹ́wọ́ fún mi? kódà kó ti jókòó bẹ́ẹ̀ kó ní aláàjì mo fẹ́ rí yín, má dìde. tó o bá fẹ́ rí ẹ ń kọ̀rọ̀ á jọ sọ̀rọ̀ ń kọ̀rọ̀. kí ló dé tó ṣe báyìí? bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. bó ló ṣe jẹ́? bó ṣe jẹ́ yìí náà ó jẹ́ tìjú ni. bó ṣe jẹ́ yìí ò dáa, ò pí ẹ̀ kò wá pa, kò nọ́mà, kàn ṣe nọ́mà ni, kò nọ́mà. so o fẹ́ kó tọ́jú ọmọ yẹn, o fẹ́ kó ṣe DNA. kó ṣe. now normal nítorí kó ṣẹlẹ̀ ni pé kí wọ́n fúnra rẹ̀ wá owó DNA, kó wá tó DNA bá wá pé ká wá bẹ̀ pé Afa Yusuf wọ́n ní di sample yín o láti fi convince yín pé ẹ̀yin lẹ lọ́mọ o, kó wá lọ sí hospital kó wá sí DNA yẹn. ẹ̀gbọ́n rẹ̀ wẹ́dà tí ń sọkọ rẹ̀ ló yẹ kó fún ẹ lówó DNA torí òun la fẹ̀sùn kàn pé ló ní ọmọ. Welcome to the channel. Please subscribe.